káti ẹ̀ wá pé ó ṣẹlẹ̀ pé ọlẹ́tọ̀ọ́ sí nǹkan kan wọ́n wá fi dùn ọ́ sọ yẹ kó fapájánu kó bínú mò ń bí yín ẹ̀ dáhùn ẹ̀yin ò bínú ẹ̀ rí tí gbogbo kálukú ò lè dáhùn ẹ̀ bínú bàjẹ́ pé wọ́n fẹ́ tọ́ mi dùn mí ẹ̀ sì bí wọ́yá ẹni tí ń wò pé kò gbẹ́tọ̀ ń fóun lòun sìn má sì ṣe fún ọ òun ò ṣe Islam mọ́ ó ṣe fún àbó ṣe fún rẹ àbá wọn sánà àti wọ jahannam nírọ̀rùn ẹ dákun sáà ń ṣe Islam kálíbà àrí búrẹ́dì gbà ní náà à ń ṣe Islam torí pé tá a bá gba búrẹ́dì tán kó tó fi bọ́tà sí pé kíni à ń ṣe Islam kó lè bá daṣọ sí wa lọ́rùn kálá àwọn à ń ṣe ẹ̀sìn Islam nítorí pé Olúwa fi pa wá láṣẹ kálíbà àtàtàrà rẹ̀ sórí rẹ̀ láyé ká sórí rẹ̀ lálùkìyàmù ẹnìkan ni ẹni kálíbà àtàrà rẹ̀ sórí rẹ̀ láyé àtàlùkìyàmù ẹ̀tọ́ mi wọn ò fi fún mi ẹ bá ra oríire náà nù oríire ní búrẹ́dì tí wọn bá ti wá fún búrẹ́dì òsórí ibú kálá torí ẹ kẹ́ ẹ máa wò wò àwọn à ń ṣẹ̀sìn kì í ṣe nítorí àǹfààní ilé ayé à ń ṣẹ̀sìn láti jọ jásí pé ntí Allahu ti torí rẹ̀ ṣẹ̀dá wa à ń pè ẹ̀san tí wàá san wa ọ̀dọ̀ rẹ̀ ló wà láyé àti lálùkìyàmà eléyìí ń jẹba Abu Jahal kú àbí òkú mọ́nbíìnì ó kú tàbí òkú gbogbo ẹnu tó ti ṣe pányánpányán gbogbo agídí gbogbo mọ́tòmọ́tò gbogbo gbéraga gbogbo kílẹ̀ jámá gbogbo ẹ̀ wọ̀ mi àbí ọ̀wọ́ mi wàláhì gbogbo ẹ̀ wọ̀ mi torí ẹ̀ gbogbo olóríire láyé ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fagídí ẹ ṣọ́ra fún fẹ́ẹ́nu ẹ ṣọ́ra fún mọ́tòmọ́tò ẹ ṣọ́ra fún nǹkan tó lè mú yín parun nítorí pé olùkọ́ tó báyìí ó jù báyìí gbogbo garagara gbogbo kìràkìtà Ọlọ́run ní kó kó sí ọmú tó bá kó sí ọmú yóò bá wọnú ọpọlọ lọ́ba tán àbí ọ̀tán ọ̀tánu lọ́ba ṣubú kalẹ̀ yàkàtà bẹ́ẹ̀ ni ènìyàn kì í ṣègbéraga sólù ẹlẹ́dàá ọkọ́mọ́tẹ̀ ènìyàn kì í pé tolúwa ti jẹ́ kó nítọ̀ wọn mọ́ ṣòfò torí ẹ̀ fi ti Abu Jahal fi kọ́gbọ́n ńṣe ló yẹ kí àwọn alágbẹ̀rù gbárí àwọn onígbéraga àwọn onímọ́tómọ́tó àwọn ẹni mọ́tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ kí idà kọ́ máa ràn wọ́n kò yẹ kí ọta àbọ̀ ràn wọ́n irú Abu Jahal kó wá jẹ́ pé dà lásán wọ́n fi pa kò yẹ kó ṣẹlẹ̀ ó yẹ kí irú rẹ̀ kó máa ta ikú láyà ni ta ló rò kọ́ pa ó kéré sí nọ́mbà àfa ọwọ́ kan ni ó ṣubú dálẹ̀ yakata yakata ni ó tún wá kú tán Ìbílísì ò jí pé alẹ́ fojú Muhammadu yìí rí èèmà ni tó dìde irú rẹ̀ gbọ́dọ̀ tí kù ṣé ẹ̀mí kan bẹ lọ́wọ́ Ìbílísì tí máa yáyàn á lò lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti kú bí rárá o ntọ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ náà ló ti ṣẹlẹ̀ o ń fẹ́ kó o ṣe àṣẹ sórí ibú bùkátà rẹ̀ sì ti bíá tó o bá pẹ́ jù bá ń lọ láyé ṣé Ìbílísì mà bó tù bá yá tètè máa lọ. bí Abu Jahal ṣe parí nu olórí ibú Fìràwọ́nà ló ń mọ̀ yìí ó yẹ burúkú lọ́jẹ̀ Fìràwọ́nà hadhihi al-umma. bàbí mọ wọn sọ lórúkọ alápèmọ ma Abu Jahal Abu Jahal báwo ó kọ burúkú ó kọ rádaràda ọ̀tá Allah tani wọn sọ ma ní ṣaitan kódà tó fi dórí àwọn karambà ni lárúbáwá tó bá kí lárúbáwá tí ò sí nítòsí ìlú ọkọ tí ń sọ ma mi sẹgbẹni tó sọ ma rẹ ní Ìbílísì rí Ìbílísì báwo yóò bá gan sọ pé alámbìlì ni ọ alámbìlì ṣe mọ̀ pé kìí ṣe ń tọ́ da
aha wọ́n á lórúkọ ọmọ rẹ̀ ní Iblis ọmọ abulasa kódà àbọ̀tà ṣaitana ó burú. Abu Jahal bọ́n ṣe parí tiẹ̀ nu Olúwa dákun ṣe wá lọ́kàn náà tí ó ríran wò lọ́jọ́ gbẹ̀ndàl qiyama kama ni ya Rabbana ẹ dákun ẹ fi Abu Jahal hàn wá kárí ibi tó wà bóyá tiẹ̀ bí léèrè kábi kàtà rẹ̀ léèrè nbọlẹ̀ bára yín Amúrù ọmọ Hisham yáà nàmà ni ẹ bá Nabi sallallahu alaihi wasallam ṣe pè yín ẹ gbọ́ ẹlẹ́gbà ẹ bá níbi Allah kó tiẹ̀ dá mi padà sáyé nísìn ẹ rí i pé má ní tèmi kó tún ju tiyín lọ so wúlò má kò wúlò má bẹ́ẹ̀ ni gbogbo wa alágídí náà lónìí o wọ́n ń bọ́ sọ̀rọ̀ Islam ọ sọ pé rárá o ẹja dọ̀n ná. ṣé ẹ̀yà àtúnṣe wá wà lọ́ni. ó ń ṣe Islam àmọ́ ó ṣe sàǹsàn ṣe kùsẹ̀yẹ ni ọ́ tí wọn náà bá wọ gáò wọ́n máa sọ pé Rabb salihan fima tarakt Olúwa dákun dá mi padà sáyé báyà ń ṣe dáadáa tí ń ṣe tẹ́lẹ̀ Olúwa ní kalla innaha kalimatun huwa qailuha ọ̀rọ̀ lásán kò ní tùmọ̀ bàbá dá padà náà lórí ibú náà ni torí pé Allahu a'lamu ma hum fa'ilun Olúwa máa ń tẹ́sí tẹ́lẹ̀ ni torí ẹja fi Abu Jahal ká fi kọ́gbọ́n o máa túbá òjijì ní kú wọlé múyàn ìgbọ̀ òwúrọ̀ la wà tani sọ fún ọ pé ó dìgbọ̀sán ìgbọ̀sán la wà ọjọ́ ò tí ì dalẹ̀ tani sọ fún ọ pọ́jọ́ tí ó dalẹ̀ inú ẹlẹ́dàá nìkan lọ́mọ ọ̀dà tó bá wá dalẹ̀ o tó bá dọ̀sán kí ni wàá mà tó ṣe. ilẹ̀ ti gbẹ lórí oníkálukú torí ẹ̀ ó tètè kú òun kọ́ ní nǹkan ìbànújẹ́ bíi ká pé ìgbà tó kú náà ló kú ṣùgbọ́n ó kú lórí dáadáa ó kú lórí Islam Olúwa gbẹ̀mí rẹ̀ lọ́jọ́ tó gbẹ̀mí rẹ̀ lórí iman ọwọ́ àtàtàrà bẹ́ẹ̀ yọjọ́ kan nínú ọmọ àlìjẹ́nà wàláhì ń tọ́jà nù kéésì ké kákan gbó ká dàgbà gbogbogbogbogbogbo ara hun jọ gbogbo ẹ̀kẹ́ rẹ̀ fàbàmú o lè dárìn má o lè dá sọ̀rọ̀ má ẹ̀yìn rẹ̀ di kánkó o lè dúró dáadáa má ẹ̀yìn ti wọ́ dànù ó pé rìgì àfi bí ọmọ rondo ọ̀ntọ́ ara ọmọ pọ̀ ntọ́ ara ọ̀n yàgbẹ́ ara ọmọ pọ̀ ń yàgbẹ́ ara ṣé ń tọ́ ń bẹ Allah nánu kékeré mi rè ogun mẹ̀sìn má ọ̀sẹ̀sìn má ó sì ti pẹ̀sìn tipẹ́ kó tó di pọ̀ ya yakuya báyìí ntí wọ́n fi ṣèṣirò fún ọ àsìkò tó dá tó gbádùn tó nílàákàyè tó lọ́pọlọ ọ̀sẹ̀sìn gbogbo ẹ̀ tún ti di báṣubàṣu báyìí kíkàsí kíkà kan máa bẹ Allah jẹ́mi ogun ogun ọkàn gùn fún pé kó o máa jẹun la kò sí nǹkan kan míì kò gùn fún pé iṣẹ́ rẹ̀ pọ̀ aburú rẹ̀ dínkù àwọn tó ti bàjẹ́ ó tún ṣe àwọn dáadáa tó yẹ kó o ṣe òun ṣe kì í ṣe pé kẹ́mi ọkàn gùn lásán because sẹ́mi bá gùn tí iṣẹ́ rí èèyàn tí ọ̀já máa ń kankan èèyàn kábàámà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàm lànàbì sallallahu alayhi wa sallam sọ pé khayru ummati man tala umruhu wa hasuna amaluhu ẹni tó lóore jù nínú àlùmọ́ mi yìí òun lẹni tẹ́mi rẹ̀ bá gùn tí iṣẹ́ rẹ̀ sì sunwọ̀n kíkàn sí kíkẹ́mi ọkàn gùn ẹ̀mí ẹlòmíín gùn fún yàní torí pé kò sí rere kan tí ń fìgbésí ayé yẹn sí kò sí dáadáa kan tó lékún kò sáì dáa kan tó dínkù kò tọrọ àforíjì lórí ètò ti ṣe láì dá kò gbìyànjú láti ṣàlékún dáadáa kí wọ́n á láǹfààní ẹ̀mí gùn nǹkan da lérú ni lọ́ńdọ̀nà rú òjá àwọn èèyàn rójútu ara wọn ó ti ká ara rẹ sọ́ra rẹ di ṣaitan dàlúrú dẹbírú dọ̀rẹ́rú nítorí òun filẹ̀ ayé rẹ̀ ṣe òjú bá ń lọ kí wọ́n á ní fáídà pẹ̀mí rẹ̀ gùn táwọn yóò fi máa kí ọ lókè pé àtòkù má kú ọmọnà ọ̀run má lọ túlétúlé
gbogbo ní dé bàlújẹ́ bàbá ọ̀daràn. kíyèsí bóun ti ṣe ń jí lójoojúmọ́ nítorí pé ó fẹ́ ṣàlékún dáadáa ó sì fẹ́ tọrọ àforíjìn lórí àìdá rẹ̀. ìtumọ̀ pọ̀ ń dúpẹ́ fún Allah pé kò tí ì pa ọ̀nà yẹsẹ̀ pọ̀ ń dúpẹ́ fún pé mo ní jiyàn látàná wọn ò rí suwira iṣu ewúra wọn rí ewúru mọ́ béèrè wọ́n wá ewúru nǹkan nítorí ti mú mi mọ́ kú pé ọwọ́ á kú torí pé ọ fẹ́ jiyàn ewúru bẹ́ẹ̀sì wọ bẹ́ẹ̀sì ló fi ń dúpẹ́ ọ̀dájúdájú làákàyè rẹ̀ ti ń lọ ó ti ń lọ. màtún sọ pé alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur jẹ́ kúnnú ọpọlọ rẹ̀ àtọkàn rẹ̀ pé n tó ń fi dúpẹ́ ni pé mò ń dúpẹ́ fún Allah bó tún jí mi lẹ́yìn ìgbà tó ti pa mí kí n lè láǹfààní àti ṣe àlékún rere kí n lè láǹfààní àti tọrọ àforíjìn lórí àwọn àìdá mi. jọ jẹ́ pé kókó tó ń dúpẹ́ sínú not that tí n tẹ̀ tí kú àwọn tó jẹ mí lówó èmi ní fọwọ́ mi gbowó mi o wọn ò ní fẹ́ lómi ṣe mí o ẹ gbọ́rọ̀ ńgbọ́ bá fọwọ́ rẹ gbowó rẹ bó ló ń kó lọ tó bá tiẹ̀ gbá náà torí bó kú náà torí pé ẹni tó kú ló máa ń jẹ́wọ́ ẹni tó bá kú nígbà tí ẹni tó kú tó bá kùnà láti jẹ́wọ́ rẹ̀ tó kùnà láti jẹ́ tán tó jẹ́ kù ẹni tó bá kù ni ó máa jẹyìn nítorí kò ní jẹ junú rẹ lọ kó má jẹ́ kó yàgbẹ́ kú ìwọ̀nba yìí tó bá lè jẹ lọ́jẹ ó sì fi yókù lẹ̀ fẹ́ni tí ó bá kù òní kí ọjọ́ máa rẹ Allah ò ní jẹ́ mí náà ló fi jẹ́ pé tó bá jẹ junú rẹ lọ wàá yàgbẹ́ òní kí ọjọ́ máa rẹ Allah ò ní jẹ́ ló fi jẹ́ pé tó bá kàkà pọ̀ aṣọ méje papọ̀ àwọn èèyàn pé sọ̀rọ̀ rẹ ti di báyìí ni ẹ̀wọ̀n kan sọ pé ó ti ya wèrè ni ẹ aṣọ méje báwo tó tẹ́lẹ̀ ìbàjẹ́ báwọn ta ni nínú ẹ̀yin méjèèjì ló pa ẹ sáwó dáyìn ẹ̀yin méjèèjì lẹ pa wọ́n wá kọ̀ láti fún ẹnìkan nínú àwọn méjèèjì ní ẹrù tí ń bẹ lára Abu Jahal kàkà bẹ́ẹ̀ Mu'adh ibn Amr ibn al-Jamuh òní wọ́n fún salawatu rabbi wa salamuhu ala rasulihi. ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn ọ̀hún látọ̀dọ̀ Makhulu yìí báyìí kìí sọ̀kan nù àwọn sàhábà o tó radiyallahu anhu tí wọ́n sọ ń bẹ̀ tajawuz tí wọ́n máa sọ fẹ́ni tí èsì sàhábì lẹ́ẹ̀kan láàrin kò burú mẹ́kẹ̀sí pé gbogbogbò àyè máa tó adárúkọ ẹnìkan tí èsì sàhábì radiyallahu anhu torí pé ó ti síwájú nínú táwọn olùmọ̀ tí ẹnu wọn tí ọ jọra wọn lórí ẹ̀ wípé àwọn sàhábà lámàṣe radiyallahu anhu radiyallahu anha lámàṣe fún mẹ́ni tí ìbá ti ṣe sàhábì á sọ pé kí ni rahimahullah níta máa ní kí Makhul nínú àwọn tabi'in lọ́wọ́ màdá sọ pé radiyallahu anhu báyà nù tíra tí wọn kọ́ bẹ́ẹ̀ nù tíra tí wọn bí wọn sọ radiyallahu anhu sọtọ́ máa sọ radiyallahu anhu á gbà pé tajawuz kò burúkọ sọ́ di sàhábì o. anna nabiyya sallallahu alayhi wa sallam نصب المنجنيق على أهل الطائف يا نبي صلى الله عليه وسلم أدى بجرقوا وراء طائف tí ẹni tí èsì sọ̀hábí tó bá ń sọ fún wa pé ànábì ṣe nǹkan báyìí ànábì sọ nǹkan báyìí sẹ́wọ̀n kí nǹkan kan ti ṣubú ń bẹ̀ ìwé ìṣe sọ̀hábí òòrà nàbì báwo ló ti ṣe wá gbọ́ pé ànábì sọ bẹ́ẹ̀ òòrà nàbì bó ló ṣe rí pé ànábì ṣe bẹ́ẹ̀ torí àwọn ń pè léyìn ní mursal
وأنكني مرسل. فالحديث المرسل هو الحديث الذي يرفعه من دون الصحابي إلى النبي صلى الله عليه وآله وسلم. هنا الحديث الثاني تو صحابي tó fi tì sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pọ̀ sọ pé àbí nǹkan báyìí ó ṣe bẹ́ẹ̀. eléyìí náà máa ń pè ní hadithun mursal. tó bá lọ jẹ́ kó dá wa lójú wípé sọ̀hábẹ́ nìkan ń lọ ṣubú tí wọn ò dárúkọ rẹ̀ nínú àwọn ẹni tó gba ẹ̀gbà wà ń wá. kò bá ti jẹ́ nǹkan tó ṣàkóbá fọ́nà tó gbà wá. ṣùgbọ́n ṣeéṣe kó jẹ́ pé ẹni tó gbọ́rọ̀ wá hàn ẹnìkan tún wà tó gba ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tiẹ̀ náà tí èsè sọ̀hábí kó tó wá kan sọ̀hábí. kó wá jẹ́ pé ẹni tí ọkàn kó tó kan sọ̀hábí tó ń gbà lọ́dọ̀ rẹ̀ tààrà hàn kó jẹ́ pé ẹnìkan tó ń fẹ̀sùn kàn lórí pé òpùrọ̀ ni, lórí pé gbogbo ọ̀rọ̀ tí máa gbà wá ìmáa ṣàṣìṣe nù ẹ̀, lórí wípé gbogbo nǹkan dàrú máa lójú láì jẹ́ pé ó tí ì dàgbà gbó. so ìkílódé tẹ́ ẹ̀ sọ gbogbo ẹni tó wà nínú àwọn ẹni tó gbọ́rọ̀ wá fún wa. àwọn mùsùlùmí kò sírú wọn níbi ká mójútó ọ̀nà tí ọ̀rọ̀ gbà wá títí dọ́dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam. kò sírú wọn. sáwọn Yahudi lọ fẹ́ fi wá àwọn mùsùlùmí ni àbáwọn Nasara. nínú àwọn tírà àwọn Yahudi àti Nasara ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa ń gbà wá tó ṣe pé láàrin ẹni tó gbà wá àti ẹni tí ń sọ fún wa nípa rẹ̀ èèyàn tó lé lọ́gbọ̀n níbẹ̀ láàrin wọn tí ọ̀dà kọ wọn tá a mà wọ́n. ṣé irú ẹgbà wà ń lè fẹsẹ̀ rinlẹ̀ nílùú wo ló fi jẹ́ pé àwọn irọ́ àti tàn iná lásán ni wọ́n máa rọ síra wọn létí. ẹ wo nínú Islam ní Makhul yìí tábìrì lẹ́yìn tábìrì lọ́kàn sàábé. ṣùgbọ́n àwa ń sọ pé ó ṣeéṣe kó má jẹ́ pé sọ̀hábẹ́ nìkan láàrí kó jẹ́ pé nìkan bíi Makhul náà tún wà nínú àwọn tàbíìn tó ẹ́ pọ́dọ̀ tiẹ̀ ló ti gbọ́ àmọ́ tí ó fẹ́ ká mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ló ti gbọ́ torí pé ó ní tìǹ á lè gbọ́ pé ń bẹ́ẹ̀ náà tó gbà wá kápẹ́rú ẹ̀gbà wá ó fẹsẹ̀ múlẹ̀. làwa fi sọ pé alhadithul mursal da'if. hadithi tí ẹni tí ò tó sàábé tó sọ pé ànábì sọ pé tọ́sọ pé anabi ṣe báyìí ntí o sojú ẹ̀ tó gbọ́ hadithun da'if hadithi tó lẹ́nu. bẹ́ẹ̀ni tẹ́lẹ̀ ìbàjẹ́ báwọn marasilu sahaba wà mursalu sahabi yóò jẹ́ pé ibn Abbas lápẹjù ó ń fún wa nírò nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sànàbì sallallahu alayhi wa sallam nípa àkọ́kọ́ ntòlúwa àkọ́kọ́ sọ̀kalẹ̀ fún nínú al-Qur'an tó jẹ́ kínní iqra bismi rabbikal ladhi khalaq. wọn ò tí ì bí Ibn Abbas nígbà tí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ Ibn Abbas sì ń fún wa rò so sojú ẹ̀ ni kò sojú ẹ̀ ẹni tó dájú tí ò sí èméjì ń bẹ nípa ọ̀dọ̀ ẹnìkan ló ti gbọ́. ṣé ọ̀dọ̀ sàhábé ló súnmọ́ kápẹ́ Ibn Abbas ti gbọ́ àbọ̀dọ̀ tábìrì tó dé lẹ́yìn sàhábé ọ̀dọ̀ sàhábé torí àwọn pèlè ní mursalu as-sahabi sàhábé gbọ́rọ̀ wá lọ́dọ̀ sàhábé àmọ́ kò sọ fún wa sàhábé wo ló ń gbà wá látọ̀dọ̀ rẹ̀ ó kàn sọ fún wa pé ànábì sọ pé ni eléyìí sahih. tá a bá wo ọ̀nà tó gbà wá tí ò sí òpùrọ̀ kan nú àwọn èèyàn míì tí wọ́n gbà wá á sọ pé eléyìí ò kó bá. Abu Hurairah níjọ́ ló tó gba Islam ọdún keje lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam lọ́dún tí wọ́n jagun Khaybar. ẹ wá dúró ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ nínú Islam ọdún keje lẹ́yìn hijra nǹkan ọdún mélòó tá anabi ó kú ganan rí nǹkan bí ọdún mẹ́ta ó lé tá anabi ó kú l'Abu Hurairah tó gba Islam. Abu Hurairah yìí yóò sì máa gba àwọn àdìsí púpọ̀ wá nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tóun ẹ̀ ṣe mùsùlùmí. kò túmọ̀ sí pé eléyìí ń pẹ́ ara ń tà ń wí nu o ẹ̀yin wo lẹ́ ń wí tẹ́ ẹ̀ dá kan mọ́. torí pé ńgbà tí Abu Hurairah gba ọ̀dọ̀ ta ló ti gbọ́ sahabi àwọn sahabi èsì sopùrọ̀ bíi tiẹ̀ wọ́n gba alátọ̀dọ̀ sahabi ẹgbẹ́ rẹ̀ tí èso pùrọ̀ àmọ́ wọ
ìwọ ṣe riwaya kankan wá nìyí nípa ń tó ṣẹlẹ̀ ní wákàtí kan sígbà tó fi sọ̀rọ̀ wàláhì tá a bá gbé sórí àtẹ tá a bá gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ á ka irọ́ mánú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn sàhábà yìí Allahu Akbar àkàndá lolúwa ṣe wọn olúwa máa ma ṣẹ̀dá wọn ni ọmọ àmà ṣẹ̀ṣá wọn ni torí kó lè bá a fi sọ ìsìláàmù yìí ìdí nu tí ó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú irú wa yìí ká wá láyé ìgbà tiwọn ẹlòmíràn máa bínú ní ìsìnkú tó bá pẹ́ ayọ̀ sàhábà ló ń wá ìgbà tó yẹ ọ lọ wá èyí tó bá pẹ́ gbà náà lọ wá ó lè jọ́ kan náà ọmọlẹ́yìn Abdullahi ibn Ubay ibn Salul munafiki ọ̀gá yín tó ìgbà tó lù wá rí i pé yọ yọ gbogbo ètò ọba rọra ṣe náà á wò wá ṣàánú ẹ ọ wà lìjánà ni Allah mú ọ wá tó wá pé gbà ń lọ wá ni inú àwọn ẹni tó jẹ́ pé wọ́n gba blacklist lọ́ọ̀ bá bọ́ sí. tòkí Abu Hurairah wa gba nǹkan kan wá nípa tó ti ṣẹlẹ̀ kó wọn tó di mùsùlùmí. àkìd àfi tá ànábì bá tuntun sọ ànábì ò tún sọ nítorí dájú ìnípọ̀dọ̀ ẹnìkan ló ti gbọ́ nínú àwọn sàhábà tẹ́lẹ̀ wọn pè ní mursal as-sahabi sàhábì gbọ́rọ̀ wá lọ́dọ̀ sàhábì àmọ́ kò sọ fún wa pé sàhábì báyìí lọ sọ fún un ọ̀pọ̀ o nínú àwọn ahadith tí sàhábì gbà wá lọ́dọ̀ sàhábì tí sàhábì ó sì sọ sàhábì tó sọ fún un mo rò pé yé wa ó tó ṣe tíra béèyàn ṣe máa ń dábàá tíra táwọn èèyàn kọ nù tẹ́yìn bá ti ń ká mà tẹ́yìn sọ̀rọ̀ mà oríṣiríṣi nǹkan yóò máa bọ́ sí yín lórí tẹ̀lé ṣe tíra ń parí àwa awítá ìwà sọ kíkín ló tún kù alọ́ ọ̀ma nǹkankan ọ̀ka máa kún nǹkankan torí pé ìmọ̀ yìí tẹ́yìn bá máa ń kọ́yàn tẹ́yìn náà bá máa ń kà ó rí i pé lójúmọ́ kan ó ní ka tíra kan tán kó o tún ka nǹkan mi kọ́ ka nǹkan mi kọ́ ọ má rí tọ́pìkì kan tuntun tí wọ́n ti kọ́ tíra ń parí ó rí náà ni ṣùgbọ́n àti kọ́ tíra kọ́ rọrùn bí àti máa rojọ́ bí ìbáka kàkà máa sọ sọkúsọ kọ́ máa wíwí kówì kọ́ máa fẹnu túlẹ̀ kọ́ máa fẹnu warọ́ọ̀fù ìsọkúsọ tó ṣe pé kò lè gbà kọ́ọ̀lẹ̀ àfi kí gbogbo ńlá ká sọ pé ìsọkúsọ. ó lè ṣe tírà nípa àwọn ahadith tí sàhábì gbà wá lọ́dọ̀ sàhábì tó sì dárúkọ sàhábì tó ń gbà wá lọ́dọ̀ rẹ̀ kó má bàa pọ̀ jù ó lè sọ pé nínú Sahih al-Bukhari ó lè sọ pé ti Sahih Muslim tírà mi tunu ó lè sọ pé tó Abu Dawud irú ẹ̀yin tí a fẹ́ gbà wíẹ̀rì gbọ̀rọ̀ pé ó lè sọ pé ti al-Imam Tirmidhi tó o sì tún lè ṣe tírà mi hadith tí sàhábì gbà á lọ́dọ̀ sàhábì àmọ́ tí ó sọ fún apọ́dọ̀ sàhábì ló ń ti gbà tírà mi tunu nínú Sahih al-Bukhari ìwà wa wádìí ó fi mọ sàhábì tó gbà á lọ́dọ̀ rẹ̀ torí pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kóhun tó di mùsùlùmí ó ṣẹlẹ̀ nígbà tí wọn ò tí ì bí òun tọ́mọ àti katira wọn máa sọ fún ọ pé ọ̀dọ̀ lágbájá ló ti gbọ́ kọ̀ọ̀kan sọ́ni sọ gbogbo eléyàn ló tún kójọ fún wa ìmánu eléyìí jẹ́ báwọn dáhùn wọn lá nàbí wa níbi hadithu yà pé ní mursal torí pé tábìlì lọ sọ ipá nàbí ṣe nǹkan tó sojú ẹ kò sojú ọgbọ ni mursal nítorí pé tábìlì lọ sọ pé ànábì ṣe bẹ́ẹ̀ kò sì sojú ẹ wọn alá nàbì sallallahu alayhi wa sallam ó dojú àfànjá ni bọ́ǹbù kẹ́lẹ́ mọ̀ pé kìí ṣe pé ayé ìsìn nìkan lọ́mọ èèyàn tó lajú bọ́ǹbù ti wà tipẹ́ wọ́n ní àwọn lárúbáwá níbi tá ń gbé sáwọn ọmọ bọ́ǹbù ni wọ́n mọ̀ dà wọ́n mọ̀ ọ̀kọ̀ wọ́n mọ̀ ọ̀fà wọ́n mọ̀ ọ̀bẹ àmọ́ bọ́ǹbù wọ́n ní kò dájú sọ ó túmọ̀ sí pé ìlọsíwájú wa bá wọn nínú ọ̀rọ̀ ogun débi pé látọjú ayé ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n ti ń lo bọ́ǹbù nínú ogun wọn bọ́ǹbù ńlá fàjà tọ́ba fankan yọjà ìtumọ̀ rẹ̀ nù. akramakumullah wọ́n ní bó wọ́n ṣe mọ̀ wọ́n ní Salman al-Farisi òun ló gbé àìdí àwọn wa táwọn kọkàn náà àwọn Farisa lò òun náà ló gbé àìdí àwa tá a fi gbẹ́ kòtò Khandaq
níbi ogun tá a jà Ghazwatul Ahzab òun náà ní pé tó o bá wọnú àwọn èèyàn jẹ́ plus má jẹ́ minus tọkàn jẹ́ yẹn abú lásán látijọ́ tó ti darapọ̀ mọ́ wọn ní nǹkan tí ń bàjẹ́ mùnáfíkì ṣekúṣẹyẹ ń gbé wọn tà lọ́pọ̀ ni kò kó àǹfààní kankan wá tòkọ́ jẹ́ kọ́lá wọlé kìí ṣe pé kọ́lá dànù torí pé tó bá kọ́lá wọlé sẹ́mi kí n kó bọ̀ ni àbí ẹ̀kọ́ ni àmì eléyìí kọ́lá ń bí ó kó dànù ọfà burú wá fún yín Salmanul Farisi wọn lòun lọ dámọ̀ràn rẹ̀ bọ́ba dámọ̀ràn kan ó dùn ó tì torí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó rí wọn pé o tó bá ṣe kẹ́ ẹ máa dámọ̀ràn àmọ́ tó bá kan pé ẹ jẹ́ á mú wá sí ìmúṣẹ ẹ̀ ní rí ma èèyàn burúkú làwọn eléyìí o mo ti dá yín mọ̀ràn ok bọ́ọ̀ la ṣe wá ṣe tá a fi múṣẹ àbárí ma tó bá tún ti ní ká dámọ̀ràn jọ́ mi òun lẹ́nu rẹ̀ ọmọ ṣe jẹjẹjẹjẹjẹjẹ olóhùn yọ tí ò ní já gbádùn tó bá kan pa fẹ́ lù àní rí ma rárá gbogbo ń tó bá ti mọ̀ kó ní dúró tì má dámọ̀ràn tọ́ wọn lánàá Nabi sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ lórí àwọn ará Taif Abu Dawud as-Sajastani àwọn ni wọ́n gbé jáde nínú tírà wọn Abu Dawud ní tírà kan wọ́n pè ní marasilu Abi Dawud yẹni pé àwọn ahadithul mursal àwọn hadithi tó yẹ pé tábìrì ńlọ sọ pé anabi sọ pé anabi ṣe báyìí Abu Dawud wa kójọ nù tírà kan à ń pè ní marasilu Abi Dawud nínú tírà ńlọ ti wá wọn náà ti mọ pé tó bá ti sọ̀rọ̀ àdìsí yẹn ò ní rókọ sàábì tábìrì náà mọ̀lá nàbì sọ náà mọ̀lá nàbì ṣe wa rijaluhu thiqat gbogbo àwọn ẹni tó gbẹ̀gbà wà ń wá àwọn ẹni tá a máa gbọ́rọ̀ wọn sódodo ni ṣùgbọ́n kọ́kọ́rọ́ bìyẹn ajá jẹ́ kìí ṣe sàábì lọ́sọ̀pá nàbì ṣe ìdí tó fi jẹ́ hadithun da'ifun wa wasalahu al-Uqayli ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa hadith ni òun pàdé ọ̀dà kọ sàábì ó yẹ ká kọ́ tán ṣùgbọ́n ọ̀nà tó gbà wá lọ́dọ̀ tiẹ̀ tó ń fi dárúkọ sàábì ọ̀nà tó lẹ́ni ara àwọn ẹni tí wọ́n táyì gbọ́rọ̀ wọn sódodo nínú àwọn ẹni tó gbà wá lọ́dọ̀ tiẹ̀ òun dákọ̀ sàábì tá a lọ gbà wá wọn ní Ali ibn Abi Talib radiyallahu anhu ajẹ́ pé wo ló kù tó ṣe lò bẹ́ẹ̀ ṣé mursal ni àbí al-mawsul ṣé ètí ò ní ó kọ sàábẹ́nu àbí ètò ló kọ sàábẹ́nu ètí ò ló kọ sàábẹ́nu òun ló sẹ́pẹ́rẹ́ ètò àsẹ́pẹ́rẹ́ o sí sẹ́pẹ́rẹ́ rẹ̀ kò tiẹ̀ nítumọ̀ kí ló dé nítorí pé mursal da'if wa laysa hujja hadithi tó lẹ́ni kìí ṣe hadithi tá a máa mẹ́rin nù ẹ̀ lẹ́yìn eléyìí wọ́n á mú ẹgbẹ́ wa kan wá ó túmọ̀ sí pé fiqh tó wà nù hadithi ni pé kò sí tó burú kẹ́ ẹ pa ọ̀tá yín lójú ogun pẹ̀lú gbogbo ntágbára yín bá ká ní nǹkan àjà èyí tí máa pààyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti tí máa pààyàn pàkópa mo rò pé yé wa sẹ́yìn pé bọ́ǹbù kì í pààyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó máa ń pààyàn pàkópa ni. ó kárí gbogbo missiles ó kárí artillery ó kárí anti-rocket ó kárí gbogbo ojú omi ó kárí èyí tí wọ́n fi satellite tí wọ́n fi yìn èsì pé ńgbà tí ẹ̀ gbogbo eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ká máa yìn missile ká máa lo artillery kí á lálò pọ̀pá wọ́n sì wá pa kó rò pé yé wa torí kó ló wá ní wa'iddu lahum mastata'tum min quwwa wa min ribatil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum ẹ pèsè nkẹtẹ bá lágbára lórí rẹ̀ ní agbára so níta lágbára lórí alágbára láti ṣe bàálù alágbára láti ṣe àwọn oríṣiríṣi missiles tí bàálù ó gbé èyí tá a máa fi satellite tá a máa fi direct ẹ èyí tó ṣe pé ọmọ ọ̀nà tó fi lè máa gé gbogbo rádà
táwọn ọ̀tá wọn máa lò láti fi mú missiles yẹn tí ó gèlégè tí ó sọ gbogbo rádà yẹn sẹ́yìn tí ó sì wá hit nǹkan tá a fẹ́ kó hit. eseketa kan jókòó táwọn ò ní mọ nǹkan kan ju pé ọbẹ̀ wo lọ́ọ́ yẹ yẹn rárá. So àwọn ọmọ ogun Islam lórílẹ̀‐èdè Islam àwọn náà máa ronú báwọn náà ṣe àwọn nǹkan àjà. So àpèjúwe là ń rí látọjú ayé Ànábì sallallahu alayhi wa sallam àwọn sophisticated weapon Ànábì ti lò látàyè rẹ̀. àwọn nǹkan àjà kò dúró gbẹ́jọ́ ṣé níwájú Àfọ̀njá ló ti máa sọ pé jẹ́ ń wẹ̀wù kálá. So ẹ máa báwọn ṣe máa ń ṣe ó lè jẹ́ pé nísìnyí wọ́n ní kinní kan tó yẹ pé Àfọ̀njá yẹn lè wà bí bọ́ọ̀lù wọ́n wá ní kinní kan bí òòlù tó yẹ pé tó bá ti yí báyìí yóò kọlù bọ́ọ̀lù yun tó bá ti kọlù yóò gbé lọ sí ọ̀nà tó jìn tó fi débi táwọn ọ̀tá wà bọ́ọ̀lù náà ni tó bá ti lè sọ̀kalẹ̀ báyìí yóò gbé náà ni irú Àfọ̀njá àtàyè gbànú. torí di eléyìí Islam kò dán ọ lọ́wọ́ kọ́ nígbà tí wọn náà bá ní orílẹ̀-èdè tiẹ̀ tó jẹ́ ti Islam pé kí wọn náà dáàbò bo gbogbo àwọn ẹnu àlà rẹ ẹnu bodè rẹ kó dáàbò bo àwọn èèyàn rẹ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ kó má jẹ́ kí àwọn ọ̀tá rẹ wọ́n wá ṣekú pa yín ní rọrùn kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nǹkan tí ń bẹ nú àdìsí yẹn nù. ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn ọjọ́ ìgbà wa kan tó wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam dakhala Makkah wa ala ra'sihi al-maghfar anabi wa Makkah ní ọdún kẹjọ lẹ́yìn hijra lọ́dún tó ja Makkah lógun tó fi gba Makkah padà kú lọ́wọ́ àwọn kèfèrí ó wọ Makkah lẹ́ni tó ṣe pé kótó ń bẹ lórí ẹ̀ kótó ni wọ́n ń pè ní al-maghfar tó bá ti jẹ́ pé irin ni wọ́n fi ṣe kótó ń bẹ lórí ànábì láti dáàbò borí jagunjagun máa dé kótó sọmọ kí tó máa fẹ́ sáyàn nídà àbí wọ́n tàyàn lọ́fà tó wá jẹ́ pé kótó yẹn ní bẹ lórí èèyàn ọfà yẹn kò ní ríyàn gbèsè ìdà yẹn kò ní wọnú orí èèyàn tó náà bá ti bá rìn pàdé yọ padà sẹ́yìn ni tọ́ ẹlẹ́yìn jẹba àwọn falamma naza'ahu nígbà táwọn nàbí bọ́ kótó orí rẹ̀ ja'ahu rajulun ẹnìkan bá nàbí muta'alliqun bi astari al-Ka'ba Ibn Khatal ó ti dì má sọ ara Ka'ba o Ibn Khatal ó ti dì má ara sọ Ka'ba faqal anabi ni uqtulu ẹ̀pa kò bá dì má sọ Ka'ba ẹ̀pa. Ibn Khatal ọjọ́ kan nínú àwọn èèyàn mẹ́sàn-án tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó pàṣẹ pé kí wọ́n pa wọ́n. àwọn mẹ́fà ni wọ́n gba Islam anabi ni wọ́n fi wọ́n lẹ̀ mẹ́ta nínú wọn kọ̀ nínú wọn ni Ibn Khatal wọ́n sì ṣe pa. Ibn Khatal yìí ó hu ọ̀daràn ni ó ti jẹ́ mùsùlùmí rí kódà ó wà ní kò tó ga débi ké ń bẹ́ẹ̀ nu ẹni tí anabi máa ránṣẹ́ kó lọ gba zakat wa anabi wa ránṣẹ́ kó lọ gba zakat wa wọ́n fẹ́ nìkan lé wọ́n tún wá fi ẹrú kata àti bọ́kùn lọ́rùn rẹ̀ wọ́n tún fi lé ìgbà tí wọ́n lọ tó ń lọ lọ́nà ó wá pa àgùntàn kan ó wá tọrọ lọ́dọ̀ ẹrú tá a ti bọ́kùn lọ́rùn rẹ̀ pé kọ́bọ̀ ń ṣe òun fẹ́ jẹ oorun á gbé ẹrú yìí lọ kò láǹfààní àti bá a ṣe ẹran yìí ìgbà tí ọ̀padà wàá mọ̀ ntí ẹrú ṣe látàrí pé oorun gbé lọ kò sí ẹran lọ́ba kúkú pa ẹrú yìí ìgbà tó wàá pa ẹrú lọ́ba sá lọ bá àwọn kèfèrí òun náà bá di káfìrí ó wá jẹ́ ipò ní àwọn ọmọbìnrin méjì kan tí wọ́n jẹ́ kọrinkọrin wọ́n á máa bá kọrin bú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti di káfìrí sọlá anabi sallallahu alayhi wa sallam fi pàṣẹ lọ́dún tá anabi gba Mẹ́kà ike tí a bá rí ẹ pa kí ni ọba tún ṣe òun náà ti gbọ́ òkìkí ti kàn dọ́dọ̀ rẹ̀ pé wọ́n ní wọ́n pọ̀ lọ́ba lọ dì má ara sọ Kàábà
wọ́n wà pa mímọ́ Kaaba ni wa man dakhalahu kana ìwọ tó gba Islam ó wá fẹ́ lo àyà Kùránì láti wá ààbò fún rẹ no bí tiẹ̀ kọ́ ni wọ́n ń wí so ọba lọ dì má ara sọ Kaaba torí kò síbi tó fẹ́ sá pamọ́ sí ma àṣírí ti tú báyìí so Anabi sallallahu alayhi wa sallam wa gbọ́ ètè tó dá ike ó ti dì má ara sọ Kaaba kọ́ má bàa pa Anabi náà pa síbẹ̀síbẹ̀ pa bẹ́ẹ̀ wọ́n pa sí ilé ìjọba òṣìṣẹ́ ẹni pé kìí ṣe gbogbo ọ̀daràn dáràn ọwọ́ àwọ̀ Mẹ́kà ọwọ́ àní wọn ò gbọ́dọ̀ lé mi mú ma sáti wọ́ bẹ̀ wò ṣé yàtọ̀ ń bẹ láàrin ẹni tó dáràn látòde tọwọ́ Mẹ́kà àti ẹni tó dáràn nínú Mẹ́kà so yẹ wa ọ dáràn látòde ọwọ́ asáwọ̀ Mẹ́kà àti pé inú Mẹ́kà náà lọ́wọ́ àtó ti dáràn èwo láfi àjẹnú àwọn méjèèjì ẹ máa dáhùn eléyìí oníjọ́ mi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kani kò pè sọláàtì. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Ashhadu an la أشهد